àwọn ọba kan máa kúnlẹ̀ Yorùbá láìpẹ́ yìí. Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ti ju bọ́ǹbù ọ̀rọ̀ jáde o. Ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ àwọn iṣẹ́ tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ti fi ránṣẹ́ jáde lórí ọ̀rọ̀ àwọn ọba kan nílẹ̀ Yorùbá tí wọ́n ní wọ́n máa kú láìpẹ́ yìí. Ohun tó máa ṣekú pa wọ́n, kí ló máa fà á? Ẹ máa lọ gbọ́ lẹ́nu tiwọn fúnra wọn torí àwọn náà sọ ọ́. Wọ́n tún sọ̀rọ̀ lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì kan tí wọ́n ní àwọn Fúlàní fẹ́ pa láìpẹ́ yìí. Kódà wọ́n ní tí wọ́n bá pa àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí tán wípé ńkọ́ o, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa tún ṣòfò lórí ẹ̀. Bákan náà ni wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́. Ẹ wò ó, mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ nínú fọ́nrán yìí torí pé kí ni ọ̀rọ̀ kì í síbẹ̀. Iṣẹ́ tí wọ́n jẹ́ fún Nàìjíríà lápapọ̀, bẹ́ẹ̀ náà lẹ̀ ó tún gbọ́ ń bẹ̀. Ẹ má jẹ́ kí n dá yín lágara. Ẹ wá lọ gbọ́ iṣẹ́ tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ rán sí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn Fúlàní ti cite àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì kan, wọ́n fẹ́ pa wọ́n. The Fulanis, they've cited 2 men of God, they want to kill them. Wọ́n bá dẹ̀ pa àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí. If they kill these 2 men of God, ẹ̀jẹ̀ máa pọ̀ sà. there will be bloodbath. Kò wá ní controversy. And there will be no controversy at all. Àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì. 2 men of God. Àwọn Fúlàní fẹ́ pa wọ́n. The Fulanis want to kill them. Ní Middle Belt area. In Middle Belt. Ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ England. Those of you in England. Britainski. In Britain. Ẹ gbàdúrà o. Pray. Mo rí pé oore ọ̀fẹ́ ṣíkíní ló wà nù yẹn. I can see that is only a very little tiny grace in that land. Àwọn ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní country tá à ń sọ yìí. Some things want to happen in this country that we're talking about. Ẹ gbàdúrà o. Pray. Britainsi. British. Ẹ gbàdúrà. Pray. Praise the Lord. Hallelujah. Olúwa ní bàbá Ọbásanjọ́ yẹn. The Lord said that father Obasanjo. Ọlọ́run sọ fún mi pé àyànfẹ́ òun ni. The Lord told me is his beloved. Ṣùgbọ́n àwọn àmì tí ò ní jẹ́ kó dọ́dọ̀ ń wà lára ẹ̀. But some signs that will not make him to get to him is in his body. Those signs are on him. Olúwa ní àwọn àmì. The Lord said signs Tí ò ní jẹ́ kó dé ọ̀dọ̀ òun. that will not allow him to get back to him. Olúwa ló wà lára ẹ̀. Those signs are right inside his body. Kó lọ wá ojú Olúwa. He should go and seek the face of God. Kó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. He should appeal. He should beg God. Kó bẹ̀bẹ̀. He should beg God. Ṣé OBJ kọ́ lẹ máa ń pe bọ̀dá yín ẹ̀ ni? What's his acronym? Ó ṣe àwa yìí gan. He offended people like us. Ó ṣe bàbá Máyọ̀. He offended Baba Mayo. Mo sọ kó máa gbọ́ báyìí. I'm saying he let him hear me. Wọ́n pè pé orí òkè Máyọ̀, orí òkè bàbá. Wọ́n fẹ́ pa bẹ̀rẹ̀. Ó nílẹ̀ ìjọba ni. They want to destroy Baba Mayo's island where he normally prays. He said the land belongs to government. Májẹ̀mú sì wà ńbẹ̀ tó bá bá wa gbé bẹ́ẹ̀ dìde èmi gan máa dáríjì torí ó pẹ̀ láwọn tó ṣẹ̀ mí. And there is covenant on that island. If he can resurrect that place, I will forgive him. Kò jẹ́ arí bẹ́ẹ̀ lò mọ́. He offended me. We cannot make use of that place anymore. Wọ́n ti ṣe Èkó Atlantic Ocean. Bàbá Ọbásanjọ́ ẹ̀ṣẹ̀ wá ẹ̀ṣẹ̀ Ọlọ́run máa yọ̀. Ohun tẹ́ ẹ dà lénìí nínú ayé Ọlọ́run máa yọ̀ lẹ́ ti dà. Sir, you offended the God of Mayo. What you became today is through the God of Mayo. I don't fear to talk to you, sir. Mi ò bẹ̀rù láti bá yín sọ̀rọ̀. Because I have my God. Lórí pé mo ní Ọlọ́run mi. I'm an anointed man of God. Ẹni àmì òróró Ọlọ́run ni mí. Olúwa ní tó bá wá ojú òun. The Lord said if he seek his face, òun á mú àmì yóò dẹ̀ dé ọ̀dọ̀ òun sí mi. He will remove that sign and he will get back to him to rest. Ó ti ẹ̀ṣẹ̀ gbogbo Yorùbá. He offended the whole Yoruba race. Èmi náà tún jẹ́ ọmọ Yorùbá. Ẹ̀ṣẹ̀ yín ti di méjì. And I'm also from Yoruba land. Your sin, your offense is now 2. Olúwa ní tó bá wá ojú òun. The Lord said if he can seek his face fún alẹ́ tó wà yìí. for his old age. Torí kàlẹ́ndà ti rún already. Because the calendar is already squeezed. At any time you can see that bass guitar.
A máa gbàdúrà. We're going to pray. Lẹ́ẹ̀kejì. For the second time, Ẹ máa fàdúrà ran àwọn Ìgbò lọ́wọ́. pray for those in the east Kọ́ má bàa tún máa fìbọn para wọn again. so that they will not start killing themselves with gun again. Ìyẹn kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Ní middle belt. In the middle belt, Mo rí àwọn ọba kan. I can see some kings. Mo rí pé ẹ̀ṣẹ̀ wọn ló fẹ́ pa wọ́n ẹ̀ṣẹ̀. I saw it that is their sin that wants to kill them. Olúwa ní kí n wò pé iṣẹ́ ọwọ́ wọn. The Lord said, look, the works of their hand. Ìbájẹ́ tó jẹ́ pé wọ́n kú ikú yẹn wọ́n kú ikú yẹn ó dáa. Ikú tó kú yẹn ikú tí ò dáa ni o. Assuming they died honorably, it would have been better, but their death is disastrous. Praise the Lord. Hallelujah. Eke hallelujah. Hallelujah. Eke hallelujah. Hallelujah. A tún máa fi àdúrà ran Ghana lọ́wọ́ again. We'll use prayer to help Ghana again. Ghana. Ghana. Ẹ tún máa fàdúrà ran ilẹ̀ Ghana lọ́wọ́. We'll use prayer to help Ghana. Ṣé mọ̀ pé aṣọ kan bí lọ́dún yìí? You know, we said something that was a prophecy concerning Ghana this year. Ṣé kò ṣẹlẹ̀? It did not happen. It happened. Ghana need àdúrà. Ghana needs prayer. Ẹ fi àdúrà ran Ghana lọ́wọ́. Please support Ghana with prayer. Mo rí pààtì ibì kan ní ilẹ̀ Áfíríkà. I can see a part in Africa. Ilẹ̀ mì. There was the land got tilted there. Ilẹ̀ ńlanu. And the land opened up. Ilẹ̀ yẹn ńlanu débi pé àwọn èèyàn ń jáwọ́ sínú. It opened up to the extent that as a result of the landslide, people were falling inside the ditch. Olúwa sọ fún mi. The Lord told me, Ẹ gbàdúrà yẹn. pray against this. Ẹ gbà dáadáa o. Pray it very well. Don't joke with it. Hallelujah. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Auntie, sọ fún ọkọ ẹ kó wà ní ṣọ́ọ̀ṣì. Ṣó wà nílé? Lọ gbé fóònù ẹ kó pé mo fẹ́ rí ní ṣọ́ọ̀ṣì. After 24 hours ló máa kúrò ní ṣọ́ọ̀ṣì. O lè release ẹ̀ fún Ọlọ́run. Ẹni bá rí alo gentle. Ó dẹ̀ burú. Lọ gbé fóònù ẹ kó lọ pe ọkọ ẹ pé mo fẹ́ rí ní church. Lórúkọ Jésù mi ní fojú sunkún ẹnikẹ́ni. Amen. Àti tó wà lẹ́yìn ẹ̀, yes, bẹ́ẹ̀ ni, ẹ̀wọ̀ náà ni. Mi ìmẹ́ni tó jẹ́nu celebration ìṣẹ̀lẹ̀. I don't know bẹ́yìn ni, bóyá àbúrò yín, bóyá I don't know. I don't know. I saw celebrate. Celebrate. Madami, ọmọ ẹ ọkùnrin, from this moment to December ending, sọ fún pé kó má bá ọ̀rẹ́ lọ sí club. Tọ́ta ẹ̀ bá lọ kò ní padà lé o. Torí mo rí pé club yẹn àwọn ọmọ cultist dẹ̀ máa para wọn. Sọ́fù ẹ̀mí ti jáṣá o, mi ń sìnkú bí o. Iná ká fásitálì jìnnà. Hallelujah. 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 Ọlọ́run. God, Gbé mi sínú májẹ̀mú oore ọ̀fẹ́. launch me into the covenant of grace. Gbé mi sínú májẹ̀mú àánú. Launch me into the covenant of mercy. Praise the Lord. Hallelujah. Hey.
You will stay in this church for 21 days. Always throughout the 21 days, try to wear white cloth. Don't be wear except Sunday, because I cannot allow you to wear white cloth. Wear your suit Sunday, but throughout. Mo rí ìjì kan, ìjì yẹn ò dẹ̀ dáa rárá, ìjì tó mẹ́kún dání ni. Throughout. Ìṣe pé ó máa wà ń ṣọ́, ó máa kọ̀ máa so ìbò bí àwọn sọ ìbò bá àwọn yankee yẹn o rẹ́ra ẹ sílẹ̀ fún 21 days yẹn. Kó tó máa di pé mo rí pé Ọlọ́run máa rán áńgẹ́lì sí ẹ. Tó o bá wà nínú ẹ̀mí dáadáa, ó máa rí ìṣípayá kan, ẹ̀rù Adebayo. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Owó di Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Owó di Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Owó ní Jẹ́ríkò. Ó yá o. Agbára Ọlọ́run pọ̀. Agbára pọ̀. Ó lànà sórí òkun. Owó ní Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Ẹ gbé orúkọ Jésù. Call the name of Jesus. Ọlọ́run gbé mi wọnú májẹ̀mú orí ọ̀fẹ́. God launch me to the covenant of grace. Gbé mi wọnú májẹ̀mú àánú rẹ̀. Launch me to the covenant of your mercy. Ẹ pé Jésù, ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Yes. Hey, baby, my show. Gbé mi wọnú májẹ̀mú àánú. Shami, Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name alone. Múra láti ṣàmì orúkọ Jésù. Amen. Báwo lẹ ṣe tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé, ẹ ṣe tóbi tó gbogbo ayé. Orúkọ Jésù. Amen. Báwo lẹ ṣe tóbi tó Ọlọ́run, Ọlọ́run gbogbo ayé, ẹ ti tóbi tó gbogbo
A ti ké pè ọ́. We've called on you. Nípa oore ọ̀fẹ́ àti àánú. By your grace and mercy. Olúwa dá wa lóhùn. Àmín. Bàbá dá wa lóhùn. Àmín. Ká tó kúrò ń bí lẹ́ẹ̀kan sí. Before we leave here one more time. Ọlọ́run jẹ́ a rí ọ. Àmín. Jẹ́ a rí ọ. Àmín. Ó gbá mi ẹ sókè. Jẹ́ a rí ọ. Àmín. Ká tó kúrò ń bí. Before we leave here. Bá ọkàn pàdé. Àmín. Ṣe wá lógo. Àmín. Sọ oore ọ̀fẹ́ kalẹ̀. Àmín. Olúwa mo bẹ̀ ọ́. Lord, I beg of you. Gba ọkàn wa. Àmín. Ọlọ́run mo bẹ̀ ọ́. God, I beg of you. Gba ọkàn wa. Àmín. Jogún ọkàn wa. Àmín. Gba ayé wa. Àmín. Jogún ayé wa. Àmín. Olúwa jogún ayé wa. Àmín. Bàbá yìí mo gbàdúrà fún ẹ, ò ní wó. Àmín. Bàbá yìí mo máa súre fún ẹ o. Lórúkọ Jésù ti Násárẹ́tì, ẹ ní wó lulẹ̀. Àmín. Bàbá mo lẹ́ẹ̀ ní wó lulẹ̀. Àmín. Mọ́mì lórúkọ Jésù Kristi, mo gbàládùá ni. Èṣù onírè yín mú. Àmín. Ẹgbàgbára. Àmín. Ẹgbẹ̀mí mọ́. 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 Àmín. Lórúkọ Jésù. In the name of Jesus. Agbára tí kì í gbà kọ́ta méyàn kúrò lójijì. The power that wants them to take someone away suddenly. Lórúkọ Jésù kó wọnú ayé ẹ. Àmín. Àpótí ìṣúra. That box of treasure. Ọgbọ́n, ìmọ̀, òye. Of wisdom, knowledge, and understanding. Àpótí ìṣúra. The box of treasure. Oore ọ̀fẹ́. Of grace. Àánú. Mercy. Ojú rere. Favor. Ìwọ bàbá, ìwọ màmá yẹn You, tẹ́ wá this láti father lọ́gbọ̀n. and mother from overseas. Àpótí ìṣúra ẹ̀mí mímọ́. The pot of treasure of Holy Spirit. Àpótí ìṣúra agbára. The pot of treasure of power. Àpótí ìṣúra àṣẹ Ọlọ́run. The box of treasure of the authority of God. Lórúkọ Jésù, ó yá ẹ gbà á. Àmín. Agbára tẹ́ ò fi ṣiṣẹ́ ìrere. The power to do the work of evangelism. Agbára Ọlọ́run. The power of God. Ìwọ bàbá yìí tó máa fi ṣiṣẹ́ That ìrere. you, this father, will use for evangelism. Ní ìlú tó ti wá yìí. In that country that you came from. Tí ayé máa fi mọ̀ ẹ́ lákòókò tiẹ̀. And the world will know you in your own time and season. Lórúkọ Jésù kó wọnú ayé ẹ. Àmín. Ìwọ bàbá màmá yìí. You, this father and mother. Mo rẹ́ ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀. I sent for the Holy Spirit and His power. Mo rẹ́ àṣẹ rẹ̀. I sent for His authority. Àpótí ìṣúra Olúwa lọ́run àwọn The ọmọ ogun. box of treasure of the Lord Most High. Àpótí ìṣúra àṣẹ Olódùmarè. The box of treasure and authority of Almighty Lórúkọ God. Jésù ẹ gbà á. Àmín. A fi májẹ̀mú àpọ́sù Ayọ̀ Babalọ́lá. We use the covenant of Apostle Babalola. A fi májẹ̀mú Mósè Orímọládé. We use the covenant of Moses Orimolade. Mo fi májẹ̀mú bàbá Babájídé. I use the covenant of our father, Prophet Babajide. Mo fi májẹ̀mú Ọ̀rẹ́kọ̀yà. I use the covenant of Orekoya. Mo fi májẹ̀mú Emmanuel Ọmọtúndé. I use the covenant of Emmanuel Omotunde. Mo fi májẹ̀mú bàbá Bíyè. I use the covenant of our father, Baba Bie. Mo fi májẹ̀mú Olúwalé Tìmọ́tì Wọ́bádàrẹ. I use the covenant of Oluwale Timothy Obadare. Mo fi májẹ̀mú bàbá Akínyẹlé. I use the covenant of our father, Kiyele. Mo fi májẹ̀mú bàbá mi máa yọ̀. I use the covenant of my father, Mayo. Mo fi májẹ̀mú bàbá mi Oyèlámì. I use the covenant of my father, Oyelami. Ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó wá yẹn. You, that minister of God, that you came. Mo rán àwọn májẹ̀mú àwọn àpọ́stélì. I send the covenant of the apostles. Àti wá àti ìyàwó rẹ̀.
You and your wife. Káwọn májẹ̀mú àwọn àgbà ọ̀run yìí, ó yá kó wọnú ayé yìí. Amen. Inaratava steleginica polia. Eli kambatua. Aṣọ agbára. The garment of power. Ìmọ́lẹ̀ agbára. The light of power. Àṣẹ agbára rẹ̀. The authority of his power. Tí wọ́n máa fi mọ̀ yín káàkiri gbogbo Germany. That they use to know you all over Germany. Àti gbogbo ilẹ̀ Europe. And all over Europe. Lórúkọ Jésù, ó yá kó wọnú ayé yìí. Amen. Ọlọ́run tó o bá rán mi sí wọn, mo fẹ́ mọ̀ báyìí. God, truly, if you've sent me to them, I want to know now. Tó o bá rán mi sí wọn, mo fẹ́ mọ̀. If you truly sent me to them, I want to know. Mo fẹ́ kán dí ọ̀hún kí ayé mì. I want them to get back to their base and the world will shake through them. Mo fẹ́ kó o sọ gbogbo ayé wọn di iṣẹ́ ìyanu. I want you to turn all their life into the works of miracle. Mo fẹ́ kó jẹ́ pé gbogbo ilẹ̀ Europe kan máa rí wọ Jésù Olùkọ́. I want all Europe to see Jesus Christ the Savior in their life. Nínú ayé àwọn bàbá màmá yìí. In the life of this father and this mother. Ó yá láti ilẹ̀ Yorùbá tí í ṣe ilẹ̀ Áfíríkà yìí. From Yoruba land in Africa. Mo lo àwọn májẹ̀mú bàbá yìí. I use the covenant of these fathers. Agbára Ọlọ́run The tàṣẹ power tàṣẹ. of God with authority. Olórúkọ Jésù kó wọ ẹnu ayé yìí. Amen. Mo fi májẹ̀mú tá a fi pè mí gbàdúrà fún yín. I use the covenant that is used to call me to pray for you. Ìwọ bàbá, ìwọ màmá yìí. You this father, you this mother. Ẹ máa ràn bóòrùn. Amen. Shine like sun. Ní Germany yẹn wọ́n máa mọ̀ ẹ́. Amen. In Germany, they will know you all over the world. Wọ́n máa mọ Ọlọ́run nínú ayé ẹ. Amen. They will know God in your life. Gbogbo ènìyàn bá wọn ṣàmì. Ó yá gbàgbára. Amen. Receive power. Ó yá gbẹ̀mí mímọ́. Amen. Receive Holy Spirit. Gbàgbára. 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 Ó yá gbàgbára. Amen. Receive the power of God. Ìwọ tó bá wọn ṣàmì ẹ. You that you say men with them wholeheartedly. Agbára tá a fi ń jẹ́ èèyàn. The power to become somebody in life. Agbára Ọlọ́run tí máa ń gbé èèyàn sí ibùjókòó tó The power of God that puts someone in a glorious seat. Ṣàmì ó yá kó wọ inú ayé yìí. Amen. Ó yin Ọlọ́run lógo. Amen. Tó bá lè bá mi ṣàmì, inú mi á dùn. If you can say men with me, I'll be happy. Àjọ máa dọ́run. Amen. We'll make heaven together. Àjọ máa dọ́run. Amen. We'll make heaven together. Àjọ máa dọ́run. Amen. We'll make heaven together. Gbogbo wa pátá lórúkọ Jésù ti Násárẹ́tì, a máa rapture. Amen. We will all be rapturable in the mighty name of Jesus. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Jésù Kristi Olúwa wa. Amen. 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 Lórúkọ Jésù. Hallelujah mẹ́ta ènìyàn mẹ́ta. Three hallelujah with three people. Má lọ bọ́ ta ẹ o. Don't go to your enemy. Ẹni tó bá lọ bá tí ò bá ti bá ẹ kírẹ́rìn kó ká hallelujah. If the person you go and meet did not laugh and shout hallelujah with you, Ti mọ̀ pé ọ̀tá ẹ nìyẹn. know that that person is your enemy. Sórí tó bá lọ báyọ̀ tí ò rẹ́rìn pẹ̀lú If you meet hallelujah. someone and the person did not laugh and shout hallelujah, Má jọ díẹ̀ lọ́wọ́. don't let the person hinder you. Tó bá ti rẹ́rìn bọ̀bà tó ń náà rẹ́rìn. If you are laughing to meet the person and the person does not laugh, Kàn dọ́jì ẹ̀. just dodge the person. Gbogbo wa pátá ènìyàn mẹ́ta hallelujah ńlá mẹ́ta. Ó yá. Ẹ̀mí mímọ́ Ọlọ́run Holy Spirit of God, máa bọ̀ ní ìsìn. come now. Ẹ̀mí mímọ́. Holy Spirit, Ayé mi nídìí ẹ báyìí. my life needs you now. Torí ìgbà ìkẹyìn ayé la wà yìí. Because we're in the end time of the world. Ayé mi nídìí rẹ̀. My life needs you. Ẹ̀mí mímọ́ máa bọ̀ wá. Holy Spirit, come. Wọnú ayé mi máa gbé bẹ̀. Enter into my life and reside there. Wọnú ayé mi máa dára. Enter into my life and perform wonders. Wọnú ayé mi kó máa proof ara rẹ̀. Enter into my life and prove your word. Ó yá ẹ pé Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Yes. Ẹ̀mí máa ṣe ọ̀rọ̀.
Ọlọ́run. Ṣàmì Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name our Lord. Ó ṣí ọkàn ẹ payá. You are not open up. Ó ṣí ọkàn ẹ payá. You are here to open up your heart. Gbogbo ènìyàn pe orúkọ Jésù. Everyone call the name of Jesus. Ẹ̀mí mímọ́ ayé mi nídìí ẹ. Holy Spirit, my life needs you. Torí ìkẹyìn ayé la wà yìí. Because we're at the end of the world. Ọlọ́run máa bọ̀, ẹ̀mí mímọ́ máa bọ̀. God comes, Holy Spirit comes. Gbé ẹ̀mí rẹ sínú mi. Put your spirit inside me. Gbé ẹ̀mí rẹ sínú mi. Put your spirit inside me. Ẹ̀mí mímọ́ máa bọ̀ sínú ayé mi. Holy Spirit, come into my life. Wá dára nínú ayé mi. Come and perform wonders in my life. Jẹ́ káyé tinú ayé mi mọ̀. Let the world know you through my life. Gbogbo ènìyàn pariwo ẹ gbàdúrà bẹ́ẹ̀. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè.
Ọlọ́run ẹ̀mí mímọ́, 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 Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ̀yin ọ̀dọ́, ò ń wòran. Youth, you are looking. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Holy Spirit of the living God. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Holy Spirit of the living God. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Holy Spirit of the living God. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Holy Spirit of the living God. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Holy Spirit of the living God. GBEDE-GBEYO media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.